إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. إليني التسواج التي نترى أيسر الشروح على الدروس المهمة لعامة الأمة. إيدي تي الشيخ أبو عبد الله المصنعي حفظه الله تعالى، في وجه شرح ترى الشيخ العلامة عبد العزيز بن عبد الله بن باز عليه رحمة الله. إلينا ما جاء الدرس التاسع. إذا لك إليك أواني يري الدرس الأول. إذا لك علاقة العلامة ابن باز رحمه الله تعالى فيما في برات راي. إلي تندالوري تفسير سورة الفاتحة، وبعض وبعض قصار السور. أتي تفسير سورة الفاتحة، أتي وسورة كيكي كيمي. eléyìí tí ó jẹ́ pé láti súrọ́tù zalzala títí dórí súrọ́tù nas, náà eléyìí tí Shaykh al-Allamah Ibn Baz rahimahullahu ta'ala tí wọ́n sà lẹ́sà. Nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá ṣàlàyé súrọ́tù al-Asr, tafsiru súrọ́tù al-Asr. So lẹ́yìn súrọ́tù al-Asr, tó tẹ̀lé wọn náà ni súrọ́tù al-Humazah. súrọ́tù al-Humazah afáàní تفسير سورة الهمزة ní page 15 nínú tírà náà. تفسير سورة الهمزة. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. الله سبحانه وتعالى أبرى سورة بلون ويل يتمارون شر وهلاك. شر وهلاك أبورو إقبانو. أبورو أتيقبانو. أفاني ويل كلمة وعيد وعذاب شديد. gbólóhùn kan ni tó ń tọ́ka sí ìlérí àti ìyà ilé tó le. gbólóhùn ìlérí náà ni gbólóhùn tó ń túmọ̀ sí ìyà ilé tí ó le. ìlérí yìí, aburú yìí, ìparun yìí, ìyà yìí, àwọn owó ló wà fún. Allahu ní likulli humazatin lumazah. Ó wà fún gbogbo àwọn
humaza àwọn tí kan máa ṣe ríbà àwọn èèyàn wọ́n máa sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn. wọ́n tún wá jẹ́ lumaza àwọn tí kan máa ṣe tánù sáwọn èèyàn wọ́n máa bẹnu àtẹ́lù àwọn èèyàn wọ́n máa sọ ọ̀rọ̀ tí ò dáa sí àwọn èèyàn. so likulli humazatin lumaza fani alladhi yastahzi'u binnas eléyìí tẹ́ pé a máa fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ wa ya'ibuhum biqawlihi wa fi'lihi a sì máa fi àbùkù a máa fi àlébù kàn wọ́n pẹ̀lú kọ́wùlù rẹ̀ a máa ṣe nǹkan yìí pẹ̀lú ọ̀rọ̀ a tún máa ṣe pẹ̀lú iṣẹ́. so falhamzu bilfi'li wọ́n yẹ pé alhamzu so látara iṣẹ́ iná ni ìyẹn ni pé ìyẹn máa ṣe àwọn kankan tí ó máa túmọ̀ sí pé ìyẹn ń fẹ́ ní ìṣe ẹ̀yẹ ìkí ẹ̀ máa náwó bákan bákan pé ẹ wo lágbájá ẹ wo lágbájá so tọ́lẹ̀ ń túmọ̀ sí pé ẹ̀yẹ iná lèyàn fi ohun tó ọ̀hún ṣe so eléyìí alhamzu iná ni alhamzu iná ni so wàlámzu bilqawli so alhamzu ni òun kí ẹ̀ máa kí ẹ̀ máa fi ẹnu àtàkànyàn kí ẹ̀ máa ṣe tọ́hánù sí yàn pẹ̀lú ẹnu kí ẹ̀ máa ṣáyàn lọ́gbẹ́ pẹ̀lú ahọ́n yàn tẹ́lẹ̀ ní alhamzu. so ẹni tó bá ń ṣe eléyìí hadha wailun lahu ẹni tó bá ń ṣe eléyìí ìyà yóò máa jẹ tiẹ̀ aburú yóò máa jẹ tiẹ̀ ìparun yóò máa jẹ tiẹ̀ ọ̀gbẹ́ni tó yẹ pé kò sí nǹkan kan tó ń máa ṣe ju pé kó máa fa àwọn yẹn ṣe yẹ̀yẹ́ lọ yóò rìn àtó ń kọjá yóò máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ tó bá tiẹ̀ jẹ́bi tí ò ti lè sọ̀rọ̀ náà yóò tọ́ka sí àwọn yòókù rẹ̀ tí wọ́n jọ kẹ́gbẹ́ nínú aburú yìí yóò náwó sí wọn pé àìwé lágbájá ló ń lọ yìí sọ wọn máa fún tọ̀hún ṣe yẹ̀yẹ́ pẹ̀lú kíni pẹ̀lú sáyẹ́nsì pẹ̀lú ìtọ́ka yálà ó jẹ́ ọwọ́ ni àbójú gan ni ẹ fi ń ṣe so eléyìí alhamzu iná ni so alhamzu ni bil qawl kí ẹ máa sọ pẹ̀lú ahọ́n kí ẹ máa sọ pẹ̀lú ahọ́n kí ẹ máa ṣáwọn èèyàn lọ́gbẹ́ lóríṣiríṣi. so eléyìí tó wá jẹ́ gbogbo ẹni tó àwọn tí Allah subhanahu wa ta'ala tó sọ pé wáyé ló ń bẹ fún yìí tó tẹ́ pé wọ́n jẹ́ humaza tí wọ́n dẹ̀ tún jẹ́ lumaza so hamazi náà ni wọ́n lamazi náà tún ni wọ́n wọ́n á máa fáwọn èèyàn ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ìṣesí wọn wọ́n á tún máa fáwọn èèyàn ṣe yẹ̀yẹ́ wọ́n máa sọ àìdá nípa àwọn èèyàn pẹ̀lú ahọ́n wọn sàrán ni wá ní nínú ìròyìn wọn nínú ìròyìn alhamazu lamazu yìí wọ́n ní pé kò sí ìròrí kankan fún ìròyìn yẹn báyìí kò sí ìròrí kankan fún tọ́jú pé kí ni tọ́jú pé alladhi jama'a malan wa 'addada kò ní nǹkan kan tó ń forí rò ju pé kó ṣe kí ni kó kówó jọ kó kó owó jọ so kówó ṣáà ti máa pọ̀ kó máa pọ̀ lọ́wọ́ rẹ̀ nínú àkáǹtì rẹ̀ iná ni tí ó kàn wọ́n yajma'u al-amwala wa yu'addidu anwa'aha wa asnafaha so yóò kó owó jọ yóò tún máa yóò jẹ́ kó owó yẹn kó jẹ́ oníranran òun yóò ní dọ́là account so ó tún ní dọ́là lọ́wọ́ náà ó ní náírà ó nílé onílé so yóò máa kó jọ tó jẹ́ pé nǹkan yìí kò ní ṣe kí ni kò ní na síbi tó dà kò ní na síbi tó dà kó ṣáà ti máa kó jọ iná ní tiẹ̀ so yóò sì máa gbìyànjú láti máa ṣe kí láti máa gbé èlò ló di báyìí èlò lówó mi di báyìí èlò lówó alákàntì báyìí èlò ló wà nù kólómì èlò ló wà nù yàrá èlò ló wà nù èlò ló wà nù àkáǹtì èlò ló wà ń bẹ̀ so lè ṣe dẹ́tì hẹ́rẹ́sì yìí látara pé bó ṣe ní ojú kòrò sí lórí kíkó owó jọ so yóò rẹ níbẹ̀ yóò ní ojú kòkòrò gan lórí kíkó owó jọ láì ní fi ṣe nǹkan rẹ̀ láì tiẹ̀ ní máa ran kan láti na sí
ibi tó dà nínú àwọn ọ̀nà rẹ̀ eléyìí tí èèyàn máa ń ná owó sí. sọ̀rọ̀ ẹni wá ní yahsabu yadhunnu bi jahlihi yóò máa lérò pẹ̀lú àìmọ̀kan rẹ̀ yóò máa lérò pẹ̀lú àìmọ̀kan rẹ̀ anna malahu akhlada yahsabu anna malahu akhlada so yóò máa lérò pé owó tó ń kójọ yìí owó tó ń kójọ yìí tó ti pọ̀ yìí so yóò jẹ́ kó òun wà nínú ìdẹ̀ra ìgbére yóò jẹ́ kó òun wà nínú ìdẹ̀ra gbére ní ilé ayé ń bì ìpè owó yìí kò ní fòun lẹ́yìn ìgbà kan òun náà sì ní fi í lẹ̀ àwọn òun lòun ná tán àwọn ó jọ wà títí ayérayé ni kò sí nǹkan kan tó lè yà wọn. yahsabu bi jahlihi anna malahu akhlada yóò máa lérò pẹ̀lú àìmọ̀kan rẹ̀ wípé owó rẹ̀ yìí yóò jẹ́ kóun ṣe gbére sí ayé yóò wọ́n pé bó ṣe pọ̀ tó yìí so owó yìí bó ṣe wà yìí bóun ṣe ń fojú wò yìí yóò pẹ́ kó tó tán so yóò máa lérò pé at least owó yìí ó yẹ kó tó 50 years kó tó tán tóun bá nínú lójoojúmọ́ àbí tóun jẹ́ manager yóò tó 100 years kó tó tán yóò tó 150 years so yóò máa lérò pé òun ó ṣe kí ni òun ó sẹ̀mí òun bá sẹ̀mí lọ gbére tí tó ń fi náwó yẹn tán. so wahayat afáàní nǹkan yìí nǹkan tí kò possible yìí náà ni nǹkan tí ó possible ṣùgbọ́n látara ìmọ̀ kan ó lérò pé tó possible ni ó lérò pé tí ó rọrùn yìí náà ni yahsabu anna malahu akhlada ó lérò pé owó òun yìí yóò jẹ́ kóun ṣe gbére sí ilé ayé ni. Allahu wa ni kalla kalla kò rí bẹ́ẹ̀ o in tó ń lérò yìí kò rí bẹ́ẹ̀ o laysa al-amru kama yadhun alámàrí kò rí bárakùnrin yìí bí alhammazu lammaz alladhi jama'a malan wa addada so ìrẹ́ ní bó ṣe ń ròyìn bẹ́ẹ̀ kọ́ lálámàrí rí o la yunbadhanna fil hutama so láàmù tó wà ń bí aláàmù almuwatti'atu lil qasam náà يعني بي والله لا ينبذن في الحطمة يعني بي إيراني يعني واجو سينونا واجو سي إنونا واجو سينو الحطمة تو تبوشي كو جنا وشكيني so Allah subhanahu wa ta'ala لا يطرحن ويقذف ولا يطرحن ويقذف إلى النار التي تحطم ما وقع فيها فراني واجو سينونا iná tẹ́ pé a máa ṣe kíni a máa jó gbogbo tí wọ́n bá jù sínú ẹ̀ so owó rẹ̀ tó kó jọ kò ṣe láǹfààní kankan mùsùlùmí nǹkan wọ́n á jù sínú iná al-hutama ní orúkọ kan nínú àwọn orúkọ iná jahannam òkè Allah subhanahu wa ta'ala kó là wá ń bẹ̀ so jahannam sa'ir al-hutama al-qari'a àwọn orúkọ tí iná ilé tí àwọn èèyàn tí wọ́n wà ní al-qiyama tó ń jẹ iná ilé kí Allah subhanahu wa ta'ala kó là wá kúrò ń bẹ̀. so Allah subhanahu wa ta'ala ni wọ́n á jù sínú al-hutama sínú náà lẹ́yìn náà wá ṣe àlàyé al-hutama ní pé wa ma adraka ma al-hutama a ti ṣàlàyé síwájú wípé tabari wa ma adraka wọ́n túmọ̀ sí pé kí ni nǹkan yìí nǹkan yẹn máa tóbi gan al-hutama yìí kì í máa ṣe nǹkan kékeré so wa ma adraka ma laylatul qadr wọ́n túmọ̀ sí pé kí ni laylatul qadr nǹkan tí ó nǹkan tí pálámà rẹ̀ tóbi gan yìí náà nǹkan tí èèyàn gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú
iná ni wa ma adraka mal qari'ah al-qari'ah iná kan tó ní agbára ni tí ì ṣe kékeré. So tàbá tí wọ́n ní wa ma adraka ló jẹ́ pé àlàyé rẹ̀ ń padà ń bọ̀ lẹ́yìn rẹ̀. So wọ́n túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ó ń bàbàrà nǹkan yẹn kó ba lè ga lẹ́mìí ẹni tó bá ń gbọ́. Ya nǹkan yìí nǹkan tó máa ṣe kí nǹkan tí ó tóbi gan iná ni nǹkan tí ì ṣe kékeré iná ni. Wa ma adraka mal hutama. Hmm. Ǹjẹ́ o mọ kí ló ń jẹ́ al-hutama yìí ṣó mọ bó ṣe tó? Allahu wa ni narullahi al-muqada iná Allahu ni. So iná Allahu ni al-muqada eléyìí tí ó ń jó tí Allah subhanahu wa ta'ala tí ó máa jẹ́ pé yóò jẹ́ kó máa jó eléyìí tó yẹ pé allati tashtaghilu wa tatawaqqadu. So yóò máa ṣiṣẹ́ yóò máa jó dáadáa. Waquduha an-nasu wal-hijara. Àwọn kan tí Allah subhanahu wa ta'ala tí ó fi máa kó iná yìí wọn náà ni àwọn èèyàn àti àwọn òkúta kí Allah subhanahu wa ta'ala kó là wá kúrò níbi ilé. So Allah subhanahu wa ta'ala ó fi iná yìí ó fi tì sí ọ̀dọ̀ ara rẹ̀ níbí nítorí pé Allah subhanahu wa ta'ala òun lọ́ba tó dáa òun lọ́ba tí ó sì ń kó tó ń fi àwọn èèyàn tí ó máa fi àwọn èèyàn àti àwọn òkúta tí ó máa fi kó ọba tó yẹ pé ó fi àwọn màláíkà àwọn tí wọ́n jẹ́ khazanatu jahannam àwọn tó yẹ kí màláíkà tí wọ́n ń ṣàmójútó àlámọ̀rí náà yìí tí wọ́n máa ṣe gbogbo àwọn nǹkan tó bá ń bùkátà sí. So Allah subhanahu wa ta'ala wọn lọ́ba tó fi wọ́n síbẹ̀ wọn ló fi wọ́n sí di iṣẹ́ yẹn pé kí wọ́n máa ṣe. So ìròyìn méjì náà ni Allah subhanahu wa ta'ala fi ròyìn náà. Àwọn kan ní pé narullahi ni iná Allah subhanahu wa ta'ala tó dání ó sì yan màláíkà sídìí rẹ̀ kó máa mójútó. Jẹ́ pé gẹ́gẹ́ bá ṣe mà tí Allah subhanahu wa ta'ala tó wá pé òun lòun nìkan yìí iná tòun ni kì í ṣe tẹnìkan. Talent tó wá ní agbára láti pa iná Allah subhanahu wa ta'ala kò sí ẹnì kankan tó lágbára láti pa iná Allah subhanahu wa ta'ala. Kódà kí o gba àwọn panápaná lé ayé kí wọ́n wá bẹ̀ kí wọ́n gbé gbogbo orí iṣẹ́ wọn kí wọ́n gbé wá bẹ̀ wọn ò lè ní agbára láti pa wọn ò lè ní agbára láti pa. So narullahi náà ni sẹ́ni àká tó lágbára rẹ̀. So wọ́n tó wá pé iná nìkan ni iná tí lágbájá dá. So eléyìí lágbájá tó dáa náà ó lè pa nírọ̀rùn. Ẹlòmíì náà tó yàtọ̀ sí lágbájá tó dáa nínú àwọn èèyàn òun náà lè pa bí aná kan yọ èéfín ní sí ibi tí ọ̀pọ̀lọpọ̀ yẹn wà. A rí i pé ẹnìkan kan wà náà tí wọ́n bá lágbára lórí ẹni tó dáná yẹn wọ́n béèrè pé ta lẹni tó dáná yẹn wọ́n pe lágbájá ni yóò sì lọ bu omi yóò pa dànù yóò pa. So iná ilé ayé iná àwọn èèyàn iná nìyẹn tí wọ́n máa ń dà ṣùgbọ́n náà eré tí Allah subhanahu wa ta'ala tó dá kò sí ẹnì kankan tó ní agbára láti lè ṣe kíni láti pa. Allah subhanahu wa ta'ala tó wá ròyìn rẹ̀ pé al-muqada iná al-muqada iná ilé jẹ́ pé àwọn màláíkà àwọn a máa ṣe kíni wọ́n a máa dáná sí wọ́n a máa dáná sí. So gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sọ pé waquduha an-nasu wal-hijara. So àwọn kèfèrí a máa jù wọ́n sínú náà àwọn náà dàbí ìṣáná àwọn náà dàbí ìṣáná àwọn náà dàbí igi tí wọ́n fi máa kó iná yìí bí wọ́n ṣe ń jù wọ́n sí bí wọ́n ṣe máa jò sí wọ́n ń jù wọ́n sí iná ni ó ṣe máa jò sí. wal a'yadhu billah. So Allah subhanahu wa ta'ala ni narullahi al-muqada iná Allahu ni jẹ́ pé wọ́n a máa fi iná sí a máa jò sí wọ́n a máa kó pẹ̀lú àwọn ènìyàn àti òkúta. So iná yìí wá ní allati tattali'u 'ala al-af'ida. So iná kan jẹ́ pé látara bó ṣe lágbára tó tanfudhu hararatuha hatta tasila ila al-qulub. Gbígbóná rẹ̀ yóò máa lọ yóò máa strike
tí ó fi wọ inú ọkàn tí ó fi dé inú ọkàn gangan li shiddati hararatiha nítorí bí gbígbóná rẹ̀ bó ṣe le tó bí gbígbóná rẹ̀ bó ṣe le tó so yóò máa ṣe kíni yóò 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 máa jò lọ yóò máa jó wọ inú igbáyà tí ó fi débi ọkàn tí ó fi débi ọkàn. so التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة tó ń tí bí iná ìbò ṣe wá ń jò tó ní agbára yìí ó tún wá jẹ́ nǹkan tó yẹ pé mu'sadatun alayhim mughlaqa mutbaqa wọ́n ti dé pamọ́ àwọn tó wà ń bẹ̀ wọ́n ti dé iná wọ́n ti dé pamọ́ wọn ò lè ráyè jáde kúrò ń bẹ̀ fi amadin mumaddada àfààní yaani ughliqat abwabuha wọ́n ti ilẹ̀kùn iná yìí wọ́n ti ti ilẹ̀kùn iná yìí wọ́n ti tì máa tó wà ń bẹ̀ thumma wudi'at alayha a'mida min hadid lẹ́yìn náà wọ́n á fi àwọn òpó àwọn pílà látara tí wọ́n ṣe látara rìn náà ni wọ́n fi tì á rí pé àwọn ilẹ̀kùn kan wà tí ó pé tí wọ́n bá ti báyìí wọ́n á gbé nǹkan kan tó tóbi wọ́n á gbé sí lẹ́yìn tí ó kóun ló máa jẹ́ bí padlock fún ó máa di pàtẹ́ bí tí ẹ bá ń tì láti inú ilé ilẹ̀kùn gẹ́gẹ́ lè máa fi ikú yẹn kan ti òun so wọ́n á ti àwọn ilẹ̀kùn náà bọ́n wá ṣe ti pa iná ilé so wọ́n á tì pa pẹ̀lú àwọn nǹkan tó ní agbára gan so pẹ̀lú àwọn òpó tó yẹ pé mumaddada ní pé mamduda ala jami'il abwab fala khuruja minha wa qila ghayra dhalik wa qila ghayru dhalik so nǹkan kan tẹ́ pé ó gùn ní tó kárí gbogbo ilẹ̀kùn náà pátá ìyẹn náà ni òpó yìí tí wọ́n ṣe látara rìn yìí iná ni yóò ṣe kí ni ó tì sọtẹ́ pé kò sẹ́nì kankan tí ó ní àǹfààní láti ṣe kí láti sọ pé wọ́n jáde kúrò ń bẹ̀. so gbogbo eléyìí pátá alhumazatu àti alumaza alhumaza ẹni tẹ́ pé a máa ṣe kí ni a máa fàwọn yẹn ṣe yẹ̀yẹ́ pẹ̀lú àwọn tọ́ka pẹ̀lú isharat pẹ̀lú signs àti alumaza ẹni tẹ́ pé a máa bẹnu àtẹ́lùyàn pẹ̀lú àwọn ọ̀hán rẹ̀ alladhi jama'a malan wa 'addada ó kówó jọ ó sì mọ òǹkà rẹ̀ so gbogbo ìpátá irú èèyàn yìí ìlérí ìyà tó ní agbára yìí ó ń bẹ fún rẹ̀ níbẹ̀ ìlérí ìyà tó ní agbára ó ń bẹ fún irú èèyàn bẹ́ẹ̀ so à ń bùkátà láti ṣọ́ra fún jíjẹ́ ìkà nínú àwọn tí wọ́n ṣe kìí tí wọ́n ní irú ìròyìn yìí lára létí pé ìjókòó wa kò ní yẹ kò ní gbò kúrò níbi máa fáwọn èèyàn ṣe yẹ̀yẹ́ àwọn tó pé wọ́n á jókòó lẹ́sẹ̀ títì wọn ò níṣẹ́ kan tí wọ́n ṣe ń bẹ̀ ju pé ta ló fẹ́ kọjá lọ ta ló fẹ́ kọjá wọn bá lè fi ṣe yẹ̀yẹ́ ẹ tó máa wọ́dọ̀ wọn wọ́n máa fọwọ́ tọ́ra wọn ní kọ̀kọ̀ lábẹ́lábẹ́ pé wo bó ṣe rí àbáwọn tó pé wọn àti ìjókòó kọ̀rọ̀ ni wọ́n máa sọ ọ̀rọ̀ àwọn èèyàn láì dáa wọ́n máa sọ̀rọ̀ àwọn èèyàn láì dáa tó eléyìí nǹkan tí ó burú náà ni nínú àwọn nǹkan tí a ṣe láǹfààní nínú sura yìí òun ni pé ìlérí ìyà eléyìí tó ní agbára ó ń bẹ fún gbogbo èèyàn tó bá máa ń ṣe ríbà tó máa ń sọ̀rọ̀ ẹ̀yìn tó máa ń bẹnu àtẹ́ lu ọmọlúwàbí àwọn èèyàn tí ó sì máa fi àléébù wọn tí ó máa fi hàn tí ó tún máa fi iṣẹ́ wọn tí ó máa fi ṣe yẹ̀yẹ́ tí ó máa fojú tẹ́ńbẹ́lú ní táwọn èèyàn bá ń ṣe. so lẹ́yìn náà ni pé alhamzu àti alhamzu eléyìí téèyàn máa ṣe pẹ̀lú ọwọ́ àbí pẹ̀lú ahọ́n àbí pẹ̀lú ojú so ìròyìn kan ní nínú ìròyìn àwọn tó yẹ pé ìmánì wọn ó ṣe kiri ó kéré
ṣùgbọ́n kan náà ẹ̀mí wọn ó lẹ̀, wọ́n tún wá já wọn kàtẹ́ pé wọ́n á jẹ́ nìkan tẹ́ pé wọ́n ní adab, ìwà gidi eléyìí tí mùsùlùmí máa ń ní. ìrẹ́ tó bá ń ṣe nǹkan báyìí kò ní lára. tò lẹ́yìn náà nínú nǹkan tí a tá a rí nínú sura yìí wọn náà ní pé kó pọ̀, kọ́mọ pọ̀, kéèyàn níyì, kéèyàn jẹ́ abẹnugan nílé ayé ń bì. so ìdẹ̀ra kan tẹ́ pé èèyàn bùkátà láti dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala lórí rẹ̀. so ọ̀nà tí wọ́n á gbà dúpẹ́ lórí rẹ̀ wọ́n ní pé kéèyàn máa lo àwọn kan yìí síbi tí ó bá ń yọ Allah subhanahu wa ta'ala tó bá ń yọ nínú. so lẹ́yìn náà ìlérí ìyà ilé tó lágbára ó ń bẹ fún ẹni tí ó bá yẹ pé owó rẹ̀, dúkìá rẹ̀ tó ní ó kò jẹ́ kó ráyè ti Allah subhanahu wa ta'ala. so ó sọ ọ́ dẹni tí ó ń ṣe àgbẹrùgbọ́rí, tó ń ṣe ìgbéraga lórí àwọn ẹ̀dá Allah subhanahu wa ta'ala, lẹ́yìn tí ó máa lérò pé ntòhun ní yóò jẹ́ kóun ṣe gbére ní ilé ayé. tó lẹ́yìn náà nínú tí a ṣe láǹfààní ní sura yìí pé Allah subhanahu wa ta'ala ó sọ iná, ó sọ ní al-hutama, ó sọ ní al-hutama. bákan náà ó tún wá gbé àlámọ̀rí rẹ̀, ó tún gbé ga, ó bá bàrà àlámọ̀rí náà yìí pé nǹkan kan tó lágbára yìí náà kì í ṣe náà yẹpẹrẹ, kì í ṣe náà tí èèyàn lè fojú kékeré. Allah subhanahu wa ta'ala tó wá ròyìn rẹ̀ pẹ̀lú pé yóò tún máa ṣe kíni, yóò máa dé inú báyìí, yóò máa wọ inú báyìí èèyàn. ìròyìn rẹ̀ náà ilẹ̀ yóò máa wọ inú báyìí àwọn tó bá wà nù rẹ̀. so yóò máa ṣe kíni, yóò máa jó. iná kan wá tún dé pé a máa jó, narullahi al-muqada iná ni a máa jó títí ayérayé, kò lè kú láéláé. so wọ́n tún wá ti tì í pa, wọ́n á tún tì í pa mọ́ àwọn tó bá wà nínú rẹ̀ pẹ̀lú àwọn òpó eléyìí tó gùn nínú náà. so eléyìí ó fi ń yé wa pé kí ni irú àwọn ẹni bẹ́ẹ̀ kí wọ́n já kan kúrò níbi pé àwọn jáde ara, wọn ò lè jáde kúrò ńbẹ̀, wọn ò lè jáde kúrò ńbẹ̀. so inú táàtún rí nínú sura yìí ni pé àbúkátà láti ṣọ́ra fún al-ghiba àti an-namima, ìmáa sọ̀rọ̀ ẹ̀yìn, bákan náà ìmáa sọ òfófó. so al-ghiba gẹ́gẹ́ bá Nabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ètò òun ni dhikruka akhaka bima yakrah, kí ẹ máa sọ nípa ọmọ èèyàn, kí ẹ máa mẹ́ńṣẹ́ ọmọ èèyàn pẹ̀lú nǹkan tí ó kórìíra. so an-namima òfófó òun náà ni kéèyàn ó máa lọ láàrin àwọn èèyàn pẹ̀lú èròǹgbà pé mo ṣáfẹ́ ba ohun tó wà láàrin wọn jẹ́, yóò gbé ọ̀rọ̀ ilé yóò lọ sọ fẹ́lẹ̀, yóò gbé ọ̀rọ̀ ilé yóò lọ sọ fẹ́lẹ̀. so méjèèjì sì ní haram náà Allah subhanahu wa ta'ala ó ṣe ní haram. Allah subhanahu wa ta'ala nù áyà kan wípé hammazin masha'in binamin manna'in lil khayri mu'tadin athim. so ìròyìn àwọn ẹni bú iná ni eléyìí. Allah subhanahu wa ta'ala ó rìn wọn pẹ̀lú hammaz, àwọn tó pé wọ́n á máa bẹnu àtẹ́lù àwọn èèyàn, wọ́n á máa fa àwọn èèyàn sí yẹ̀yẹ́. manna'in masha'in binamim, wọ́n á tún máa ṣe kí wọ́n máa ṣòwò fún káàkiri, wọ́n máa ṣòwò fún káàkiri, wọ́n máa gbẹnu káàkiri, gbẹnu káàkiri, wọ́n á gbọ́rọ̀ lé wọn lọ sọ fẹ́lẹ̀, wọ́n á gbọ́rọ̀ lé wọn lọ sọ fẹ́lẹ̀. so wọ́n tún wá jẹ́ manna'in lil khayri mu'tadin athim, àwọn tó kí wọ́n á máa dí orí nínú ni. wọ́n máa dí oore, wọ́n máa dínà oore máwọn èèyàn, wọn ò ní fẹ́ kí oore kí ó ṣe kí ni kó dọ́dọ̀ àwọn ẹlòmíì. ó tún wá jẹ́ mu'tadin, alágbẹ̀rùngbọ̀nrín náà ni,
olùtayọ àlà iná ni àfi aláìdá ẹlẹ́ṣẹ̀ iná ni irú àwọn yẹn bẹ́ẹ̀. sọ àwọn eléyìí Allah subhanahu wa ta'ala ó pè wọ́n ní al-mukadhibun. so àwọn tí wọ́n máa pe ẹ̀sìn Allah subhanahu wa ta'ala máa pè nírọ́ òpùrọ́ ni wọ́n tún máa pe ẹ̀sìn nírọ́. wọ́n máa pe òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala wọ́n máa pe nírọ́. wọ́n máa pe anabi sallallahu alayhi wa sallam máa pe ní wèrè. gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sọ pé ma anta bi ni'mati rabbika bi majnun. ìrẹ́ anabi sallallahu alayhi wa sallam ó kì í ṣe wèrè pẹ̀lú ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala ó kì í ṣe wèrè. ó kì í ṣe wèrè. ṣùgbọ́n àwọn tó ń sọ eléyìí o al-mukadhdhib Allah subhanahu wa ta'ala fala tuti' al-mukadhdhibin. má gbọ́rọ̀ sáwọn tí wọ́n ń kí ọ̀nà rẹ̀ má gbọ́rọ̀ sí wọn lẹ́nu. waddu law tudhinu fayudhinun. ó wọ́n bí kò fọ ẹpẹrẹ mú tí a gbé fún ọ kò tiẹ̀ kò má kẹ̀sìn yìí kún sódà táwọn náà lè ṣe kí ni wọ́n lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ àwọn náà lè rọ̀ pẹ̀lú rẹ̀ wọ́n fẹ́ kó rọ̀ pẹ̀lú ẹ̀sìn Allah subhanahu wa ta'ala kò má jíṣẹ́ kò má fi táwọn èèyàn létí gẹ́gẹ́ bó ṣe yẹ kò káwọn náà bá lè ṣe kí ni kó bá lè máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀. so Allah ni wala tuti' kulla hallafin mahin. so má tẹ̀lé gbogbo ẹni tí pé tó bá sọ kẹ́límà kan yóò búra tó bá sọ gbólóhùn kan yóò búra ó sọ eléyìí yóò búra ìsà máa búra náà hàláàfin náà yóò máa búra lọ́pọ̀lọpọ̀ ó tún wá jẹ́ màhí ẹni tí ò jámà kankan ẹni tí pé kò jámà kankan iná ni èèyàn yẹpẹrẹ iná ni ọ̀rẹ́ níbẹ̀ tó Allah subhanahu wa ta'ala ó sọ pé kí ni má ṣe kí ni má tẹ̀lé wọn má tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ nítorí pé wọ́n á máa ṣe kí ni wọ́n á máa búra lọ́pọ̀lọpọ̀ lórí irọ́ wọ́n tún wá jẹ́ nǹkan tó pé wọ́n jẹ́ nǹkan tó pé wọ́n worthless wọ́n ní word wọ́n german kankan wọ́n á jẹ́ hamazin masha'in binamin. so ẹni tó kí wọ́n á máa slander àwọn èèyàn ni wọ́n á máa bẹnu àtẹ́lù àwọn èèyàn so á tún wá máa ṣe kí ni wọ́n á máa gbé òfófó á máa gbọ́rọ̀ àwọn èèyàn á máa gbé káàkiri so manna'in lil khair wọ́n á máa dínà rẹ̀ wọ́n ní fẹ́ kó rẹ̀ kó máa dọ́dọ̀ àwọn èèyàn látọ̀dọ̀ àwọn èèyàn kan tó bá mọ èèyàn kan tó yẹ pé olówó ni wọn ò ní fẹ́ kó ran aláìní wọn ò ní fẹ́ kó ràn lọ́wọ́ sọ̀rọ̀ tó wá jẹ́ mu'tadin alágbẹ̀rùngbẹ̀rin olùtayọ àlà ni àti ẹlẹ́ṣẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ ńláńlá iná ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ Allahu wa ni utullin ba'da dhalika zanim. so àwọn tó lè iná tó ni wọn àwọn tó pé ọ̀dájú èèyàn iná ni wọn ọ̀dájú èèyàn iná ni wọn so ìwà yìí a rí pé ìwà ẹni tó bá jẹ́ a rí pé àwọn tí Allah subhanahu wa ta'ala tó ń ròyìn yìí ó mẹ́ńṣán nù ìròyìn wọn náà wípé hamaz iná ni wọn àwọn tó kún wa máa fa àwọn èèyàn ṣe ẹ̀yẹ iná ni wọn so máa fi hàn ṣe ẹ̀yẹ ìmá fojú kéré àwọn èèyàn ìmá tẹ́ńbẹ́lú àwọn èèyàn nǹkan kan jẹ́ pé aburú ńláńlá iná tí mùsùlùmí tó ń bùkátà láti ṣọ́ra fún torí pé nǹkan yìí nǹkan tó máa ń ba dáadáa èèyàn jẹ́ iná ni tí ó sọ̀yàn di muflis iná ni nínú hadithu al-muflis anabi sallallahu alayhi wa sallam sọ pé atadruna man al-muflis ìjẹ́ mẹ́ta tó ń jẹ́ al-muflis wọ́n bí àwọn sàhábà kò ṣe mẹ́rin tó ń jẹ́ al-muflis àwọn sàhábà ní al-muflis lọ́dọ̀ táwọn wọn lẹ́yìn tó pé kò lówó kò ní kankan wọn lẹ́yìn tó pé la mala lahu kò ní owó kò ní dúkìá kankan tànàbí sallallahu alayhi wa sallam sọ pé so eléyìí tí ẹ̀yìn tó sí ẹ̀kọ́ lè ń gbà lérò so al-muflis wọn lẹ́yìn tó pé yóò wá lọ́jọ́ gbọdọ̀ al-qiyama yóò wá lọ́jọ́ gbọdọ̀ al-qiyama lẹ́yìn tó pé ó ti bu eléyìí ó ti sọ àìdánipò eléyìí ó ta ẹ̀jẹ̀ eléyìí sílẹ̀ ó gbowó eléyìí nínú àwọn èèyàn ó gbowó rẹ̀ lọ́nà èké lọ́nà tí ó tọ́ so tó bá dẹjọ́ mi al-qiyama wọ́n wá mú nínú dáadáa rẹ̀ nínú iṣẹ́ rẹ̀
wọ́n á fún àwọn tó yẹ pé ó ti ṣe àìdá sí, ẹni tó sọ̀rọ̀ àìdá nípa rẹ̀, ẹni tó bú lẹ́yìn, ẹni tó ṣòfófó rẹ̀, ẹni tó fi ṣe ẹ̀yẹ, wọ́n á mú nínú àìdá rẹ̀ àbí nínú iṣẹ́ rẹ̀ mọ́fílẹ́sì yìí, wọ́n á máa fún àwọn ẹni tó ṣàbúrú sí i. Tó bá jẹ́ pé tí dáadáa rẹ̀ bá tán tí ò sí dáadáa rẹ̀ ká má fún, wọ́n á mú nínú iṣẹ́ bú àwọn tí pé ó ṣe aburú sí, wọ́n á wá ṣe kí ni, wọ́n á wá di mẹ́rù jẹ, wọ́n á di mẹ́rù mọ́fílẹ́sì yìí. So tó jẹ́ pé kò wá ní kankan, kò ní ní iṣẹ́ rẹ̀ kan mọ́. Ó wá pẹ̀lú iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n kò ní ṣe kí ni, kò ní ṣiṣẹ́ rẹ̀ kan lẹ̀ mọ́. Wọ́n ti fún àwọn tí ó jẹ ní nǹkan, wọ́n ti fún àwọn tó jẹ ní ìwọ̀. So irú ẹni bẹ́ẹ̀ ńkọ́, Ànábì sallallahu alaihi wasallam wá sọ pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n á ṣe kí ni, wọ́n á wá padà ṣe kí ni, wọ́n á jù sínú náà, wọ́n á jù sí inú náà. Kí Allah subhanahu wa ta'ala kí ó sọ wa kó là wá kúrò bí ìwà burúkú yìí. Ìwà ilé tó pé a sọ̀yàn di ẹni iná. Àbí Allah subhanahu wa ta'ala kó là wá kúrò bí iná al-hutama, bákan náà al-qari'ah, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iná oríṣiríṣi jahannam, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oríṣi iná ilé tí ó wà. والله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.